àfà hello ẹ wo kí ni ta fi sínú tí yẹn tí ó ṣiṣẹ́ gan ni o ẹ wo ó ṣiṣẹ́ burúkú wọ́n ti sùn ẹ wo èmi máa lọ gbé laptop yẹn sí ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́mọ passcode yẹn ẹ má bì ẹ wo ẹ transfer gbogbo kí ni yẹn kúrò ni o mo fẹ́ kí wọ́n bẹ̀ mí bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wọ́n bẹ̀ mí kí wòlíì kan kó rí wọn kí wọ́n sọ pé ẹ wo ẹ lọ bẹ gbéra tán ni o tó ti yé yín àfà mi á lọ gbé sí i. Bẹ́ẹ̀ ṣe máa ń sùn rèé. Ìwọ̀n ṣe máa ń sùn rèé. Bọ́ọ̀rùn ṣe máa ń gbé mi lọ, mo ṣe máa ń hàn. Ní máa ń hàn tí mo bá ń sùn ni. Mo máa ń hàn gan ni. Mo máa ń sùn ní ẹgbẹ́ra tán. Ẹjọ́ sọ padà sá. Ẹjọ́ sọ padà sí ẹjọ́ sá. Kò lè ṣe kí ni? Mo fẹ́ dá kíní ẹ̀ padà ní sá. Ṣé bí láptọ̀pù ẹni? Tèmi ni. Mo fẹ́ dá padà. Kí n sùn padà. Thank you, sir. Mi ò jí. Ẹgbọ́n lọ lọ. Mo fẹ́ jáde. Kí n má jí kó tó jáde. Kò sí wàhálà. Mi ní jí. Mi ní jí. Mi ní jí ọlọ́run. Àbílẹ́sà yé. Mi ní jí. Ó fẹ́ lọ́ọ́ bí sá. Yé. Ṣó dáa kó o jìyà lọ́jọ́ bẹ́ẹ̀dì ẹ̀. Ìwọ fóògùn sínú tíì fún mi. Yé. Rí àtọ́. Ẹ fóògùn sínú tíì. Yé. A máa lọ fà. Ṣé èèyàn máa ń jìyà lọ́jọ́ bẹ́ẹ̀dì? A máa lọ fà. Yé. A máa lọ tó kó bá mi. Ṣé o mọ tó ṣẹlẹ̀? Àáfàá ti pè mí, ṣúgà ló dà sí. Ṣúgà ló. Yé. Wàhálà àbẹ́ ṣe yàn. Sójà kéèyàn jìyà lọ́jọ́ bẹ́ẹ̀dì ẹ̀. Happy birthday to you. Happy birthday. Máa wọ̀ ọ́